mo rẹ́rìn fún ẹ̀rín rẹ̀ ń pa mí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló máa jìyà rẹ̀ èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ ó kó gbogbo ìfẹ́ tó ní sí ẹ ó kó dáyà ó kó lọ́kàn ó wá nífẹ̀ẹ́ rẹ̀ òun rò ẹ òun rò dáadáa rò ẹ òun fún ẹ lówó òun fún ẹ ní gbogbo ẹ òun fún ẹ ní pákéjì ìfẹ́ ó sì ń gbowó títí ẹ ó sì nífẹ̀ẹ́ ó sì ń gbowó títí ẹ ó fi lọ ń dún ọkùnrin kan nínú ọ̀wọ́n sọ pé ọlọ́kùnrin kan ní kọ̀rọ̀ tó nífẹ̀ẹ́ ìpele yóò kàn sọ di ATM ni ó jìyà rẹ̀ ọkùnrin tó gbé sí kọ̀rọ̀ tó yẹ pé ó nífẹ̀ẹ́ yẹn tó ń gbọ́ owó lọ́wọ́ kan tó fi ń tuntun tó fi ń dún ọ̀kan nínú kọ̀rọ̀ èyí tó ń dùn nínú kọ̀rọ̀ wọn kí ló èmù ẹ̀ tó mọ̀ tó kí ni ó mọ èròǹgbà ọkàn ẹ̀ sí ẹ kí ló mọ̀ bóyá òun gan ń tàn ẹ́ ní at end of the wà parajà sí kó tòrò ti ṣàbòsí nígbà tó nífẹ̀ẹ́ wàá jẹ́ kó mọ̀ pé ò nífẹ̀ẹ́ kí ló ń tán tó ń gbowó lọ́wọ́ ẹ̀ fún wọ́n jẹ́ ń tẹ̀ wàá jẹ́ ya rẹ̀ wọ́n ní pàṣà òfurà pàṣà jáná àjà òfurà àjà jìn bólé ò bá fura ó lè lò máa gbé lọ ìṣẹ̀lẹ̀ kan ráńpẹ́ kan ló ṣẹlẹ̀ lẹ́jọ́ mẹ́ta yóò bàbá olówó kan ni mú nínú àwọn workers ẹ̀ tó like ọ wá tẹ̀sẹ̀ ò pé láti bẹ̀bọ̀ ya pé ó jẹ́ innocent bó ṣe gbé aṣọ fún pé kó bá wọn lò nìyẹn bí bàbá ṣe fi $10,000 sínú aṣọ yẹn nìyẹn by the time gbà tí bọ̀bọ̀ yẹn máa láṣọ báyìí ó rí pé kinní kan ga sókè nínú aṣọ yẹn gbà tó yọ jáde ó di $10,000 ó wá rò lọ tún rò lọ sí èṣù fẹ́ gbé mi pé ẹ máa gbowó lọ gbogbo gbé já èṣù kankan tún sọ fún pé má gbowó ṣá o lọ gbé fún bàbá olówó nígbà tó máa gbé fún bàbá olówó bàbá aṣọ tí owó yìí mo rí nínú aṣọ tẹ́ gbé fún mi pé kí n lọ ní o bàbá ní ọ̀dà máa wà dẹ́ lọ́lá $10,000 máa mú un lọ invest ó tún á fún ní Corolla yọ̀ kan pé kó tún máa lọ fi ṣayé pé mo yọ̀ǹda rẹ̀ wọ́n náà máa lọ. Wo bí má rora rẹ̀ pin o má dẹ̀rọ ẹyin kan pin pé kò lè jà mọ́ kankan o dírẹ́fà bàbá olówó ó lè pa àdán lọ́la o tó jẹ́ pé bàbá olówó gan tó máa ṣe kíni tó máa ṣe yẹsà sí o ọba mi ló ń dára o kò sẹ́ni tọ́lọ́hún ò lè dára rẹ̀ fún o má rora rẹ̀ pin pé ò lè jà mọ́ kankan o nílò orí tó ẹ pé ó ń burú fún ẹ tó wò pé bóyá pé ò lè jà mọ́ kankan títí ẹ ti bàjẹ́ àbí òòrò ojútùú gbèsè ayé ẹ má rora ẹ pin o ó lè di lọ́la kó kọ́bà mi láàrin ìṣẹ́jú ká díjú ká yà kó fún ọ ní oore tí wọ́n gan tó bá rí ta kà láyà tó ní mọ bó ṣe máa ṣe pé kí ló dé tí mi ò ṣògùn owó tí mi ò gbáyàn lójú tí mi ò ṣe yahoo lọ́lọ́run ṣoore báyìí kò sára tí ọlọ́run ò lè fẹ̀ dáadáa mọ́ rọra ẹ pin o gbogbo tó bá ṣe jí láyé gbogbo pípò kípò tó bá bára rẹ sì máa dúpẹ́ sì máa tọrọ oore ńlá lọ́dọ̀ ọlọ́run kò sẹ́ni tọ́lọ́run lè ṣe fún o má rọra ẹ pin o àròpin ò dá fẹ́ dá o. ṣé ká tún jẹ́ òdodo ọ̀rọ̀ fúnra wa igi ọ̀pẹ ìfàní tí ń bẹ lára rẹ̀ pọ̀ oníkíni mo wí igi ọ̀pẹ ṣẹ́ ìfàní tí ń bẹ lára rẹ̀ pọ̀ táwọn èèyàn bẹ́nẹ́fìtì lára rẹ̀ tí wọ́n ń róore lára rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ìmọ̀ tó ń kálukú bá ní láti jẹ́ kéèyàn ò là fún àwọn èèyàn kò ń là látara ìmọ̀ tó lédùn àfún ẹ má gbé pa má fi sahun ẹni tó bá ní ìmọ̀ kan tó àwọn èèyàn tó ń kọ́ àwọn èèyàn àbí táwọn èèyàn ń ṣoríire látara ìmọ̀ tó ní àwọn ẹni tó ń fún nímọ̀ yẹn ò ní gbàgbé rẹ̀ nínú ìwé ìtàn láyé àṣírí mo gé fún ẹ yẹn ìmọ̀ tó bá ní ẹ̀bùn tó lọ́n bá fún ọ nínú ìmọ̀ táyàn fi lè là fún àwọn èèyàn jùkún ó là látara tiẹ̀ látara ìmọ̀ tí wọn náà ní tó Ọlọ́run Elédùà fún ẹ má gbé pamọ́ o má fi sahun má fi ìmọ̀ sahun gbogbo ẹni tó bá ń fìmọ̀ sahun kò lè látìbọ̀ tán dáadáa tó ráyè ìròyìn ìròyìn rẹ̀ nípa dáadáa ìgbà tó bá lọ tán tó gbé mọ̀ yẹn lọ wọ́n sọ pé lágbájá sì ní mọ̀ báyìí eléríbù rẹ̀ gbé sálọ ní